bí mo ṣe ń wo ọ̀rọ̀ Iya Esabod àti Omoge Saida, ó dà pé wọ́n ti gbé iṣẹ́ Omoge Saida fún Iya Esabod. Wàhálà Iya Esabod ti ń pọ̀ jù lórí Omoge Saida. Ṣé kí Omoge Saida pẹ̀rẹ̀ ni? Tó wáyé pé ẹ ti gbaṣẹ́, ẹ lọ dáwó padà fólówó. Ṣé kó para ẹ̀ ni? Ó yẹ kó rẹ̀ ti tán lẹ̀ náà. Iya Esabod níṣẹ́ bẹ̀rẹ̀ ẹ mú sọ́wọ́ tó báyìí. Níṣẹ́ bẹ̀rẹ̀ ẹ mú Omoge Saida ẹ mú sọ́wọ́ tó báyìí. Ẹ kọ́kọ́ fẹ́ kọ́fẹ̀ tẹ́lẹ̀, kí ló wá dé tó wá di pé nísìnyí ni ẹ wá rí sí tiẹ̀? Ṣé fẹ́ kó para ẹ̀ ni? Kí ló ṣẹlẹ̀? Sórí bàtà bá ń wọ̀ ọmọ yín lọ́wọ́, ìyálẹ́jẹ́ sí wa, irú wa yóò gbọ́dọ̀ mọ ojú yín. Ìyálẹ́jẹ́ sí wa, àwọn ọ̀nà náà ṣiṣẹ́ blogger ká máa rí yín fi ẹni àwọ̀. Ẹ jáwọ́ kò lórí ọ̀rọ̀ Omoge Saida. Òun kọ́ làkọ́kọ́, òun kọ́ lẹ́ẹ̀kejì, òun kọ́ lẹ́ẹ̀kẹta, kì í sì sóun ló máa kàn yín. Kí lẹ̀ ń bá kiri ìyá? Ọ̀rọ̀ yá bí mi, ó ti ń pọ̀ jù fún yín. Ẹ jáwọ́, ẹ kú lórí ọ̀rọ̀ ẹ̀. Ó yẹ kọ́rọ̀ ẹ̀ ti tán lẹ̀. Àwọn nǹkan mìíràn ti kún náà. Donald Trump ń bọ̀ wá sí Nàìjíríà, wọn àtàwọn àmì ẹ̀ wọ́n bá fèsì fòkó àwọn agbésùnmọ̀mí Nàìjíríà. Kí ló tẹ̀ mú yẹn sọ? Kí ló tẹ̀ mú yẹn sọ? Àwọn wòlíì rí náà sàlàyé Pasuma. Kí ló tẹ̀ mú yẹn sọ? Ẹ kú lórí ọ̀rọ̀ Omoge Saida. Ṣé kẹ́mi wá ń bẹ̀ ni? Ṣàdúrógún Omoge Saida lónìí, Omoge Saida lọ́la. Ó ti ń pọ̀ jù fún yín o. Àwọn ọ̀rọ̀ oríṣiríṣi wà tá ẹ lè mú sọ. Bọ̀ ilé tẹ̀ ń ṣe bí àwọn ti gbé contract ẹ̀ fún yín ni. Àwọn kan ti wà behind. Àwọn kan ti wà behind tí wọ́n ti fi yín tako Omoge Saida. Wọ́n yẹ káwọn náà gbàgbọ́dẹ̀ fún yín o. Ọ̀rọ̀ yẹn ó ti ń pọ̀ jù. Ẹ kú lórí ọ̀rọ̀ ẹ̀. Òun kọ́ ló tún máa kàn ẹlòmíì tó ń bọ̀. Ẹsẹ̀ yín náà ń tọ̀ náà. Tó bá pẹ́ yóò máa gbá àwọn ọ̀rọ̀ kùngbàkùngbé, ọ̀rọ̀ òbò ní kinní kan, òbò pàpà kinní kankan tẹ́ ẹ̀ máa gbé social media ni. Ó ṣeéṣe kí ìtìjú kó wà. Wọ̀nyí gẹ́gẹ́ òtìjú. Gbogbo àwọn nǹkan yìí kò fi ń lẹ́nu. Kí ló dé? Ẹ ṣeun, ẹ̀yin tẹ́ ń wò wájà rè, kò ní bàjẹ́ fún yín. Ibi tẹ́ ti mú ra dátà kò ní tán lọ́wọ́ yín. Ẹ ṣeun. Atoni ìgbàlọ́lọ́ ń jalajala aluwala. Ọba tó ń yanjú ìṣòro ẹ̀dá ní rọrùn. Tó wá fi bàbá Iya sí spiritual consultant kẹwàá ní Nàìjíríà. Pẹ̀lú kún fáyà kún ọlọ́run náà. Ó ní kí gbogbo ń táyé ti dé. Tó bá ti dọ́dọ̀ bàbá Iya sí kí gbogbo ẹ̀ ó máa túbí sí ni láì. Wọ́lá oníṣẹ́ ńlá Mahama. Wọ́lá sírí Súrátù Yásìn nínú Kúránì Karim. Àwọn ọmọ tó mú kó mu fàfàkúfà kí wọ́n filẹ̀ fúnra wọn. Kí ló ń jẹ́ ìjákulẹ̀ lórí iṣẹ́? Àmúbọ̀kọ àbíyáyá. Disappointment, promise and fail. Business connections. Obìnrin tó fẹ́ lóyún tó fẹ́ bímọ. Ọkùnrin tí ò lè ṣèṣe akọni lọ́dọ̀ obìnrin. Ìtọ́jú ẹ̀ wà dáadáa. Tẹ bá rẹ̀ ni tó ń fojú kó jàǹkárí wọ̀. Kò ní rí bẹ́ẹ̀ mọ́ mọ́ṣálá. Ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá Iya sí spiritual consultant nílùú Àbújá FCT. Ẹ tún lè pè wọ́n sórí aago 0913-838-3600 tàbí 0812-637-5711. Ìlànà àmọ́ inshallah.